ìbẹ̀rùbojo ti dé bá àwọn ará Àbújá báyìí o bí ikọ̀ àwọn agbésùmọ̀mí Boko Haram àti àwọn Fúlàní darandaran tó jẹ́ darandaran tí wọ́n sọ wípé Àbújá ló kàn táwọn fẹ́ ya lù báyìí láti bí ọjọ́ àìkú Sunday ọjọ́ ajé Monday wọ ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni àwọn ìròyìn kan ló ti bẹ̀rẹ̀ sí ní gborí ẹ̀rọ ayélujára kan kódà látòrí òpó WhatsApp yóò jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ kò jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ ó jẹ́ ìdúkokò kò jẹ́ ìdúkokò lórí àwọn àtẹ̀jíṣẹ́ tó jẹ́ pé ìkan nínú àwọn ọ̀gá àgbà àwọn ikọ̀ Boko Haram yìí ń léwájú wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Àdó òun náà ló máa fi àwọn àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ káàkiri o kódà pẹ̀lú ìgboyà ló sọ wípé àwọn ń bọ̀ láti inú igbó kìjikìji èyí tí wọ́n pè ní igbó Kwari tó wà ní agbègbè Kankako ní ìpínlẹ̀ Kaduna tí wọ́n sì sọ wípé ibi táwọn ń bọ̀ òun ni Kauraka àti orí òkè Kubwa ní ìlú Àbújá bíbí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mọ́lú o kí ló dé tí àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n sọ wípé Àbújá ló kàn tí àwọn fẹ́ ṣe ìkọlù sí o nítorí arákùnrin kan tí wọ́n jí gbé pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jí gbé tí ó fi ibùdó ibi tí wọ́n jí wọn gbé tó fi bẹ̀ sílẹ̀ tó na pápá bora ni o orúkọ arákùnrin ọ̀hún náà yóò máa jẹ́ Yunusa Lawali ẹni ọdún méjìdínlógún òun náà ló wà lára àwọn tí wọ́n jí gbé ní agbègbè Ushafa àti àwọn tí wọ́n jí gbé ní agbègbè Dawakio ní ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún ọdún 2024 ṣùgbọ́n nígbà tó máa di ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2024 ni arákùnrin yìí ló dàbí ọgbọ́n tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó na pápá bora o kúrò lọ́dọ̀ àwọn ajínigbé èyí tí wọ́n jí gbé níbi kan bíi aago 6 ìrọ̀lẹ́ nígbà tí wọ́n máa fi béèrè lọ́wọ́ arákùnrin tó na pápá bora yìí ló sọ wípé òun wà lára àwọn 10 tí wọ́n jí gbé lọ o tí wọ́n sì kó wọn lọ sí inú igbó ṣùgbọ́n tí orí kó òun yọ láàrin àwọn tí wọ́n jí gbé yìí bẹ́ẹ̀ sì rèé iṣẹ́ ìwádìí kúlẹ̀kúlẹ̀ tí ń fìdí ẹ̀ múlẹ̀ o wípé àwọn ikọ̀ Àdó yìí wọ́n ti ń dàbí ọgbọ́n tí wọ́n ti ń wọ̀lú Àbújá wá lálàálẹ́ o kójú ó má ríbi sì rèé gbogbo ara lògùn rẹ̀ yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá fún olúùlú ilẹ̀ wa tí ń ṣe ìlú Àbújá Bennett Ikwe òun náà ló mà ti dá gbogbo àwọn ọlọ́pàá pátápátá o sí gbogbo ìlú Àbújá pẹ̀lú àwọn nǹkan ìjà ogun lọ́wọ́ wọn tí wọ́n dúró lóní wámúwámú àtẹ̀jáde ọ̀hún náà ló ń tọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá jáde iyun SP Josephine Ade ṣẹ̀wárí gbogbo àwọn agbègbè kéréje tó wà ní agbègbè Buhari òun náà làwọn ọlọ́pàá ni wọ́n ti dúró wámúwámú sí báyìí nítorí ó ti fìdí ẹ̀wọ̀n gbangba nínú ìròyìn tí wọ́n fi léde látọwọ́ àwọn agbésùmọ̀mí yìí wípé agbègbè Kubwa Suba àti Mbappe General Area òun náà ni wọ́n ń bọ̀ wọ́n sọ wípé nínú àtẹ̀jáde tí àwọn ikọ̀ Boko Haram Fúlàní yìí tí wọ́n fi léde òun náà ni wọ́n sọ wípé Àdó òun nínú bí gidigidi gan o nítorí pé àwọn mọ̀lẹ́bí arákùnrin yìí wọ́n kọ̀ láti san owó ìtúsílẹ̀ rẹ̀ ó tún sá kúrò ní àkóló wọn. Àdó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ńgbà táwọn pe mọ̀lẹ́bí rẹ̀ lọ́nà wo náwó táwọn kólẹ̀ owó ẹran ọdún iléyá làwọn ń wá káàkiri èyí náà ló bí ẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ Boko Haram yìí nínú o lónìí ẹni tí ó rà ó di dandan kó san nínú rẹ̀ o bẹ́ẹ̀ sì rí àwọn ọlọ́pàá tìlú Àbújá ti ní ọ̀rọ̀ yìí ìwé ẹ̀tù ní o ọwọ́ méjì ò ní lè wọ́ ọbẹ̀ àwọn gan ti dúró lóní wámúwámú tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìlú Àbújá tó sì ti rọ gbogbo àwọn èèyàn tí ń bẹ nílùú Àbújá wípé bẹ́ẹ̀ bá kófìrí àwọn agbésùmọ̀mí kankan tàbí ẹ ráwọn èèyàn kan tí wọ́n rìn lọ́nà àìtọ́ ẹ tètè fi tó wa létí o bẹ́ẹ̀ bá délùú Àbújá báyìí káàkiri wámúwámú làwọn ọlọ́pàá ni wọ́n dúró o. ìròyìn èyí náà mà ti sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ìsóde òṣèpọ́nlá yóò ṣètú dànù. àjọ tó ń gbógun ti ṣíṣowó olùkúmọkùmọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún àjọ EFCC ló mà ti sọ wípé
ẹni bá mọ̀ èké ṣe ẹni bá mọ̀ òfófó ṣe kó máa bọ̀ o nítorí wípé èké ti dowó èké ti dọ́là. ìròyìn yìí sì rèé ṣóńṣó méjì òun náà ni tí wọ́n gbọ́dọ̀ fojú kan ara wọn bọ́ba ilé fojú kan ara wọn wàhálà délẹ̀ o. àjọ EFCC ti sọ wípé ẹni tó bá lè ṣèké tàbí ṣòfófó àwọn tó bá ná owó ló ní yàlàyòlò láì bọ̀wọ̀ fún òfin èyí tó rọ̀ mọ́ owó lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ẹni tó bá lè mú ẹjọ́ wọn wá tàbí tó lè ṣèké wọn onítọ̀hún yóò gba owó tó tó ìdá 5. ẹni tó jẹ́ alukoro fún àjọ EFCC ọ̀hún Délé Oyèwálé òun náà ló mà sísọ lójú eléyìí o nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ nílùú Àbújá wípé ẹni tó bá lè ṣèké tó sì ní ẹ̀rí tó dájú dáadáa tó fẹsẹ̀ múlẹ̀ tó wá sọ́dọ̀ àwọn àjọ EFCC tó mú ẹjọ́ èèyàn kan wá tí ń ṣòwò kùlàkùlà wípé àwọn yóò fi òfin gbé onítọ̀hún ẹni tó sì mú ẹjọ́ wá wọn ò fún ní owó o ní ìdá 5 owó tí wọ́n bá gbà ní ọwọ́ onítọ̀hún. lára àwọn ìròyìn tó jáde lóní yàjóyàjó lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà rèé Olúṣọlá Olómiẹ̀gbọ́n ló kọ́ mi. ẹ má gbàgbé ẹ subscribe ẹ tẹ notification bells ẹ like ẹ comment bákan náà ẹ bá wa share rẹ̀.